church ni wọ́n ń kó bá wọ̀ ṣé mo yí pastor tán ti pa ṣé mo yí christian tán ti pa jet ní kẹ́yìn ọmọ ogun káàkiri nínú àwọn tó wà nínú church yìí náà majority nínú wọn ló sangun majority nínú wọn ló lè dábàá gbé majority nínú wọn ló lè ṣiṣẹ́ security báwọn náà bá rí bọ́dí jẹ́ lọ́jọ́ sunday lẹ́ẹ̀mọ́ kówó jọ fétò ààbò kò dìgbà tí wọ́n bá wá kó bọ́ǹbù ká mọ́nú ṣọ́ọ̀ṣì o bẹ́ẹ̀ mi ṣe máa sọ bí ìgbà téèyàn kan sọ̀rọ̀ lásán lélẹ́yìí mi wà ẹni tó wẹjú lẹ̀rú ń bà torí tí ń bọ̀ yìí agbára yín lè mọ́ ka ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu ọlọ́pàá yìí ó ní religious leaders wọ́n ní role wọ́n ní part láti take béèrè lọ mufti èló ni wọ́n mọ̀ san sálárì fáwọn tí wọ́n yàn yìí tani ọmọ sanwó fún wọn ó ní àbólúwò àbíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àbíjọba àpapọ̀ níbo náà fẹ́ bèèsì wọn lé lórí ìsísọ̀n sálárì Nurudeen Abiodun Adeleke àbí gómìnà Nurudeen Adémọ́lá Adeleke ẹ dákun sá ṣé kí gbogbo àwa ìlú tó kù náà káwa náà mọ dá security outfit kalẹ̀ because tó bá dọ̀la tèmi náà bá kó yàn káwọn èèyàn kan jọ nípa fẹ́ bẹ̀rẹ̀ security outfit láti dáàbò bá àwọn iléèwé tí ń bẹ ní ìjọba àbílẹ̀ ọ̀dọ̀ tiwa náà mi ò rò pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn ọlọ́pàá kankan ò gbọ́dọ̀ gbìyànjú àti kápá sókè láti bí ọdún mẹ́jọ sẹ́yìn mo ti ń sọ fúnra káàrọ̀ òjíire n pé gọ́ọ̀mẹ̀ntì kọ́ ló máa help wa lórí insecurity àwa fúnra wa lá help ara wa kì í wá sílé tí wọ́n dá kalẹ̀ fún ẹ̀sìn kan bẹ́ẹ̀ yẹn ọba tiẹ̀ wá dá nǹkan kalẹ̀ nítorí ẹ̀sìn kò ní jẹ́rú ẹni tó gbẹ́sìn lórí kò ní jẹ́rú ẹni tó gbẹ́sìn lérí bíi ti Mufti yóò jẹni tí kò fi sọ́tún tí ò fi sósì yóò jẹni tó gba gbogbo ẹ̀sìn mọ́ra kì í ti ẹ̀sìn ẹlẹ́sìn ni yóò dá security outfit kalẹ̀ táwa tẹ̀lé àwọn ilé ìtàn dá kalẹ̀ ṣé wo nìkan ni wọ́n ti operate ṣé mùsùlùmí wo nìkan ni wọ́n ṣiṣẹ́ fún gbogbo iléèwé ló ní security outfit gbogbo iléèwé ló ní security tiwọn ni wọ́n ń dáàbò bo iléèwé lóòótọ́ bí ẹnìkan bí èèyàn méjì wọ́n máa ń gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n bí àkọsí ọba kọlà lẹ́yìn ó yẹ kó dénú ọmọ ẹ̀ ó yẹ kájọ sọ àjọrò ọjọ́ wà kí ni pati ìjọba kó ń bẹ̀ ntọ́ wà very very annoying nínú security outfit tí Mufti Iwo onípọ̀ ọlọ́pàá ń bẹ́ẹ̀ o ọlọ́pàá lọ síbi inauguration mo kórí fídíò rẹ̀ àwọn náà yan wọ́n máa wọ yúnífọ́ọ̀mù ojú Yorùbá ò ta mí máa jẹ máa mu àwọ̀ rẹ̀ ń bẹ́nu àká because mo rí nírí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàrọ̀ òjíire wọ́n rí ọ̀rọ̀ ibi nǹkan kan wọn kà kún rárá wọ́n rí gẹ́gẹ́ bí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ ó wà very very unfortunate wípé ìgbà tí nǹkan bá bọ́ sórí ní Yorùbá tó máa ń sáré kiri ìgbà tí gbogbo nǹkan bá dojúrú tán pátá ńlá tó máa ń sáré kiri ṣé ẹ gbàgbé pé bí nǹkan bá bàjẹ́ tán apá lè mọ́ kà mọ́ o yes bí nǹkan bá bàjẹ́ tán apá lè mọ́ kà mọ́ Mufti Iwo ọ̀ràn ìjọba Bọ́lá Tinubu lọ́wọ́ ó lágbára o níbi tá a bá ti rò pé ó yẹ ká bá ọgbọ́n tó wá jẹ́ pàgọ́ ní mú mi ń bẹ̀ àmọ́ jẹ́ ní tó dùn ní yéye ó wà very very unfortunate péjọba Bọ́lá Ahmed Tinubu ò rí nǹkan kan sọ sẹ́yìn tí bá mi ṣí ààrẹ àwọn tó bá kú ọmọ bá wà ń bẹ̀ God bless you ẹ ní sòwá sí ìjèrè ẹ ní fọwọ́ yín gbé àgbégbé ọmọ lágbára Ọlọ́run ọwọ́ tí yín dọ́là lẹ́mọ̀ fi kà pásítálì lẹ́mọ̀ fi kà kò tí ì yé mi o kò tí ì yé mi o mọ̀ tí state commissioner of police ń ṣe o kò yé mi náà o alright ẹ jẹ́ ní ti ẹ̀ kọ́kọ́ wo fídíò ọ̀hún ká ẹ̀gbọ́n tí wọ́n sọ ń bẹ̀.
there's no running away from the fact that they have been working. ọlọ́pàá ní sọ̀rọ̀ o. With degrees under law enforcement agencies within Iwo. Ipa tí ẹ̀sìn ń kó lórí ààbò ẹ̀mí àti dúkìá láwùjọ òkèèrè rárá. Eléyìí ló fa àpérò lọ́jọ́ kan èyí tí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ti Jama'at Ta'awun Mùsùlùmí lábẹ́ Sheikh Daud Imran Mala Hassan tí wọ́n tó jẹ́ Grand Mufti ti ilẹ̀ Yorùbá pè lọ́jọ́ kẹrin oṣù kẹrin lọ́nà àti mú òpin dé bá ìwà ìbàjẹ́ àti ògùn olóró láwùjọ. Ẹ̀gbọ́n díẹ̀ nínú ohun tí àwọn ọ̀tọ̀kùlú. Mufti ń dá security outfit kalẹ̀ láti gbógun ti ìwà ìbàjẹ́ àti egbòogi olóró. Nàìjíríà ní oríṣiríṣi ẹ̀ṣọ́ ààbò tí ń gbógun ti ìwà ìbàjẹ́. A dẹ̀ ní NDLEA tí ń gbógun ti egbòogi olóró. Kò sí nǹkan méjì tí Mufti Iwo dá kalẹ̀ bí kìí ṣe terrorist in disguise. Ẹjá pé bẹ́ẹ̀ àwọn onísùnmọ̀mí nílẹ̀ Ìwó, that is number one. And secondly, wọ́n ti ń fi ẹsẹ̀ ṣàríà múlẹ̀ ní Ìwó. Mo láǹfààní àti sọ fún ọ bẹ́ẹ̀. Bọ́ bá wù ọkọ gbọ́, ó dàbí isba tí wọ́n dá kalẹ̀ lókè ọya. Mufti ò dédé ṣe é, wọ́n tẹ̀ láṣẹ Gumi ni, wọ́n tẹ̀ láàdváìsì Gumi. Àbọ̀ wádìí àbọ̀ pàdé gbogbo wọn àti Gumi rìsọ́ọ̀tì ẹ̀ lẹ́rìn òun. Àwọn kan ti fẹ́ dálẹ̀ láwọn ìlú kan, àwọn kan wá gbà lọ́dá wọn dúró lọ́dá wọn lọ́wọ́ kọ́. Wọn náà fẹ́ dá sàríà kalẹ̀ lọ́yọ̀ọ́ àyàrí gómìnà Ṣèyí Mákindé issue statement. Ṣùgbọ́n ní wo gómìnà tiwa ò lè issue statement, gómìnà tiwa ò sọ̀rọ̀, gómìnà tiwa ò ní sọ̀rọ̀ torí pé gómìnà wa ń wá second term. Wọ́n wá fẹ́ fẹ̀mí wa sínú ewu kí wọ́n tó gba second term, kí wọ́n tó rí second term. Wọ́n mọ̀ wípé mọ́ta láwìn mọ́jọ ọ̀pẹ́ ń gbá ibi kan náà ni wọ́n padà já sí. Ọlọ́run ní fi ní jọba, Ọlọ́run ní fi ní joyè, Ọlọ́run ní gbé ní sípò, Ọlọ́run ní yẹ̀dá kọ̀sẹ́ tó lè yànyàn. Gómìnà Nurudeen Abiodun Adeleke àbí gómìnà Nurudeen Adémọ́lá Adeleke, ẹ dákun sà, ṣé kí gbogbo àwa ìlú tó kù náà káwa náà mọ dá security outfit kalẹ̀? Because tó bá dọ̀la tèmi náà bá káwọn èèyàn kan jọ nípa fẹ́ bẹ̀rẹ̀ security outfit láti dáàbò bo àwọn iléèwé tí ń bẹ ní ìjọba àbílẹ̀ ọ̀dọ̀ tiwa náà. Mi ò rò pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ sọ̀rọ̀, àwọn ọlọ́pàá kankan ò gbọ́dọ̀ gbìyànjú àti kápá sókè. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò sì gbọ́dọ̀ wí nǹkan kan torí pé tó bá òfin tó dáfẹ́ lẹ́hà lọ dáfẹ́ eégún. Wọn méjèèjì wọn jọ ń daṣọ borí. Ètò ààbò ni gbogbo wa sọ pé àjọ ń gbé lárugẹ. Eléyìí tí Mufti dá kalẹ̀ yìí, báwọn kírísítẹ́nì kan náà bá kóra wọn jọ lọ́la tí wọ́n dá tiwọn kalẹ̀ ńkọ́? Àrántà sọ fúnra káàrò òjìrè nù. Àwọn kan kóra wọn jọ, wọ́n fẹ́ máa lọ nú igbó. God bless you ẹni tó Mr. Ifaniyi Ogunlọlá, God bless you sir. Wọ́n fẹ́ máa lọ nú igbó nílẹ̀ káàrò òjìrè, wọ́n tún rìkọ́ọ̀dù fídíò, wọ́n tún stẹ́ẹ̀dì ẹ̀ sórí ìtàkùn ayélujára. Kí lè léyìn ó ṣe fún sà? Kálímọ̀ pẹ́ lọ nú igbó. So a máa ń yin àbí kàkà kí wọ́n yìnwó ìpín wọn ṣẹ́ fún wọn pé Yorùbá náà ní ṣe gbogbo nǹkan láṣẹ hàn. Àwọn tẹ́ ń wá lọ wọn a sì máa rí wọn mọ̀nà bí tẹ́ ń gbà. Ta lọ́mọ̀ nínú igbó wa tó Fúlàní adaranjẹ tí wọ́n ń daran tí wọ́n ń rìn nínú igbó all the time. Àwọn náà mọ gbogbo inú igbó. Ìjọ́ mélòó lèmi ti dénú igbó gbẹ̀yìn? Ìjọ́ mélòó lẹ́yìn ti dénú igbó gbẹ̀yìn? Inú igbó ògbólẹ́ lọ kí lẹ lọ ṣe ń bẹ̀? Ìṣẹ́jú mélòó lẹ lọ ń bẹ̀? Àti àwọn amòfin sọ níbi ìpàdé ọ̀hún. They can preach to the people on the need why they should ensure. Now, ẹ wo ọgbọ́n tí wọ́n gbà wọlé sí ìjọba lára. Ọ̀gá ọlọ́pàá ní sọ̀rọ̀ yìí o. Ó ní ìdákalẹ̀ wọ́n lè wàásù fáwọn èèyàn. Àwọn tán wọ yúnífọ́ọ̀mù, wọ́n máa tọ́jú bọlé àbí já ọ̀rọ̀ ètò ààbò yín kúnra, já ọ̀rọ̀ ètò ààbò yín kúnra, já ọ̀rọ̀ ètò ààbò yín kúnra. Ṣé n tó fẹ́ máa preach fún wa nìyẹn? Àwọn ọ̀dẹ̀mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wò jẹ́ tán yọ́ lé ìjọba lọ́wọ́. Immorality. Of immorality. What do you mean by immorality? Immorality bẹ̀rẹ̀ látòrí ìmúra. Lo and behold, Sharia ni wọ́n dá kalẹ̀ ní Ìwó. Wọ́n ti mọ̀ pé tán bá pè ní Sharia nígbà fi gbé bọnu. Ìdí ni wọ́n lò
because kí lọ́kàn individual láti gbógun ti morality ìjọba ti ṣe rí wọ́n tẹ́bọ̀ ọbẹ̀ Arẹ́gbẹ́ṣọlá nípínlẹ̀ Ọ̀ṣun gbà náà tó lọ káwọn sọ́jà wá pé kí wọ́n mọ máwọn ọmọbìnrin tó bá wọṣọ tí ò bòdodo ayé kan lábùkù ni o ní tó bá wù mí mo lè rà fọmọ mi ní tó bá wù mí mo lè rà ní tó bá wù mí mo lè wọ̀ ẹ bá fẹ́ borí láti orí dẹ́sẹ̀ kó borí ayé ẹ̀ kó borí ẹ̀ pa. So sáwọn eléyìí ni wọ́n ẹ̀sẹ̀ máa preach fún wa nípa immorality ntọ́ yẹ ká ṣe ntọ́ yẹ ká ṣe sáwọn gangan mọ ntọ́ yẹ ká ṣe because wọ́n bá mọ nǹkan tó yẹ ká ṣe wọn ò ní kó kakí sọ́rùn wọn ò ní kó uniform sọ́rùn pẹ̀lú direction an individual. Ẹ bá ń béèrè lọ́wọ́ mufti èló ni wọ́n mọ̀ san sálárì fáwọn tí wọ́n yàn yìí tani ọmọ sanwó fún wọn ó ní àbólúwò àbíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àbíjọba àpapọ̀ níbo náà fẹ́ bèèsì wọn lé lórí ìsísọ̀n sálárì èló ni mufti re àbí wọ́n gba grant látàbúrọ̀dù grant ọ̀hún kí ni wọ́n gbà lé lórí sáwọn tó ń fún ọ ní grant ṣé tí wọ́n sọ ni pé kàn máa fi preach immorality káàkiri tó bá wù yín kẹ́ jí tó bá wù yín kẹ́ mọ́ jí á sọ pé àwí tiwa. Run away from criminal activities. They should run away from criminal activities. Ọlọ́pàá ní sọ̀rọ̀ o ọlọ́pàá ní sọ̀rọ̀ ńbẹ̀ yìí o ọlọ́pàá nù o. It is important for preachers to talk to their congregations. It is important for preachers to talk to their congregation. Sáwa ni congregation Mufti Iwo. They should support the police and equally contribute their quotas to the policing of their environment. Now, ṣé ẹ ti rí pé n ta wí òun náà ló ń padà ṣẹlẹ̀ yìí. Ìlú kọ̀ọ̀kan ẹ̀rì máa kọ́mọ ogun jọ to contribute to policing of your environment. Ìdáàbòbò ẹ̀ṣọ́ ààbò ládùúgbò yín láyìíká yín. So, religious organizations, they have a major role to play. The religious organization, they have a major role to play. My Christians, brothers and sisters and mothers and fathers. Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yìí o. Church ni wọ́n ń kó bán wọ̀. Ṣé mo yí pastor tán ti pa? Ṣé mo yí Christian tán ti pa? Jet ní kẹ́yìn ọmọ ogun káàkiri. Nínú àwọn tó wà nínú church yìí náà, majority nínú wọn ló sangun. Majority nínú wọn ló lè dábàá gbé. Majority nínú wọn ló lè ṣiṣẹ́ security báwọn náà bá rí. Bọ́dí jẹ́ lọ́jọ́ Sunday. Lẹ́mọ̀ kówó jọ fétò ààbò. Kò dìgbà tí wọ́n bá wá kó bọ́ǹbù ká mọ́nú ṣọ́ọ̀ṣì o. Bẹ́ẹ̀mi ṣe máa sọ bí ìgbà téèyàn kan sọ̀rọ̀ lásán lélẹ́yìí. Mi wá ẹni tó wẹjúlẹ̀ rú ń bà torí tí ń bọ̀ yìí agbára yín lè mọ́ ka. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ọlọ́pàá yìí ó ní religious leaders wọ́n ní role wọ́n ní part láti take lórí ètò ààbò lórí security. So that means ó lófin tó bá kí Mufti tó fi lè kó òyìnjọ fún rẹ̀ rán uniform fún wọn fúnra lára ẹ̀ kó sì fún wọn lórúkọ tó wù fúnra lára ẹ̀. Bẹ́ẹ̀ ni irú òfin bẹ́ẹ̀ náà máa bá kí Christian communities láti create something similar or something better under the Security Agents Law of Nigeria. Because èmi àtẹ̀yìn làwa ń sọ̀rọ̀ nípa rẹ̀ governor ọ̀sán kankan president ọ̀sán kankan àìsàn kankan yẹn túmọ̀ sí wípé ó bófin mu bí ó bá ṣe wá dùn mọ́ wa rèé. Àwọn tí Mufti kó kalẹ̀ yìí kì í ṣèwọ́ ló ti yẹ kí wọ́n dúró kí wọ́n bá wa bọ́nu gbó o níbi tán káwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn gbà lọ kí wọ́n lọ rí bá wa gbà wọ́n mọ̀ ń padà. They talk to the people. They tell them to eschew crime and run away from things that can cause acrimony, bitterness and strife in the society. Àwa náà kọ́ tó lè ṣe pé à ń kọ́ ọmọ ẹjọ́ wá sí tó kún ó yàtọ̀ díẹ̀ àfi ń kọ́ wọn. Ẹja kẹ́yìn tí sẹ́ksẹ̀ kan tó lè ran. Now nínú fídíò yìí ìkan nínú àwọn jàǹdùkú tí Mufti kó jọ ó lọ rìpọ́ọ̀tù fún ọ̀gá ọlọ́pàá tó wà láì tébù ṣé mo bá ṣe máa ń ṣe manowar
bá tiẹ̀ ti sọ́jà rí bá aṣọ ọlọ́pàá rí àti máa ń wọ̀ tí parí kọ̀mándà ó ti jọ́ lọ síwájú higher rank ṣánsà. Your men are on parade. May I have the permission to carry on the parade, sir? Yóò yọ pé carry on. Ó rí ìgbà tí ó lọ bẹ́rí fún ọlọ́pàá níwájú. Lo and behold, èmi mú kékeré ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ àwàdà. Tí Mufti bá ti rí sí tó ti jẹ lọ. Ọlọ́pàá ò lè monitor activities tí ó tẹ̀yìn ẹ̀yọ́ mọ́ o. Ẹ má bínú o. Ẹ mọ̀ pé we see things differently. Ọlọ́pàá ò lè monitor activities tí ọmọ tún lọ lẹ́yìn ẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì ò ní lè monitor Mufti. Torí wípé irọ́ làpá mẹ́bùsùn jẹ́. Ó yọ òjé léjọba lọ́wọ́. Iṣẹ́ táwọn fẹ́ máa fi ṣe leléyìí. But me and you and I know wípé wọ́n ní mission behind this thing. Especially ẹni tó dá kalẹ̀ yìí. Bí ṣe ń gbógun ti ẹlẹ́bọ, ní gbógun ti Christian. Sọ yẹ kí ìjọba àpapọ̀ lọ́wọ́ sírú nǹkan bẹ́ẹ̀. Níbi tá a bá jọ bórílẹ̀-èdè yìí dé àjọba ń bẹ̀ Ọlọ́run sì ràn wá lọ́wọ́. Sọ̀rọ̀ àwọn ọlọ́pàá lọ́wọ́, sọ̀rọ̀ àwọn DSS lọ́wọ́, sọ̀rọ̀ àwọn gbogbo tó fún ọlọ́dẹ. Onígbà yẹn ọlọ́dẹ ìlú tá a fi ń mú lọ́wọ́ àwọn àfẹnẹ́ mójútó wa lè Kalaba ó ti sókè sí. So àwa jẹ́lẹ̀ kejì wọn àwọn wọn lọ́wọ́ ó ti rẹ̀ ṣẹ̀ so. Àwa ìdásílẹ̀ yẹn ò ní wípé nígbà máa lọ́yà gbé láàrin wa ẹ̀yin lọ́yà tí wọ́n fẹ́ràn ṣe security èwo lè jọba faramọ́ èwo lòfin faramọ́ àwọn tí wọ́n jẹ́ agbófinró náà jáde àwọn ọlọ́pàá náà ẹ̀sìn ìdálẹ́kọ̀ọ́ fún wa ibo ni àlà private security kílẹ̀ fẹ́. There's no one away from the fact that they have been working in concert with the police. Ẹ ti gbọ́ nǹkan tí Mufti sọ. Wọ́n pe àwọn ọlọ́pàá wọ́n dẹ̀ pa àwọn lọ́ọ̀yà kalẹ̀. Níbo lòfin gbààyè dé? Níbo lòfin gbààyè dé nínú private security outfit? Private security outfit. Kí làwọn ọlọ́pàá fẹ́? Kí ni tí wọ́n gbà? Kí ni tí wọ́n kọ̀? Wọ́n ti ṣe consultation wọn, perfect consultation. Wọ́n wá jíyàn gbé ládùúgbò yín. Ké gbàjarè. Ẹ wúrú tèṣẹ́ ẹlẹ́yẹ. Àwọn yẹn kóra wọn jọ láàárọ̀. They were discussing it as if it was fun. Ìbọn kìnnì kan wọ́n gbé wá, ìbọn kìnnì kan wọ́n gbé wá, ìbọn kìnnì kan wọ́n gbé wá. Àwọn tó kó yín lọ́mọ lọ́sọ fún ipá àwọn tó ń padà bọ̀. Ẹ wo iye ìgbà tán ti kọ lẹ́tà sí àwọn ìlú kan lágbègbè ibi tí wọ́n ti lọ jẹ́ ọmọ kò yìí. Was that not last year? Tí wọ́n kọ lẹ́tà tán náà rí lẹ́tà náà ibì kan. A sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́dún náà, a sọ̀rọ̀ lórí ẹ̀ lásìkò gba náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ọ̀rọ̀ àwọn ọlọ́pàá lọ bẹ̀ nǹkan wọ́n lọ wádìí wọ́n jẹ́ sára bẹ́ẹ̀. Àwọn tó fẹ́ àtáàkì ọ̀wá ń tòsí wọn wá lásìkò gba náà. Wọ́n jẹ́ kí ara karótù wọn kí wọ́n mọ́kàn kó ń bẹ̀. Nígbà tí everybody ti gbà wípé kò sí nǹkan tí yóò tún ṣẹlẹ̀ mọ́ pé ó ti ròkun gbàgbé eégún ò tún jẹ́ sẹ́yọ lágbègbè bẹ́ẹ̀ mọ́ ẹ̀rù máa bà wọ́n ti sá lọ ni wọ́n yọ fúgúlẹ̀ wọ́n kò tí wọ́n kó wọ́n pàdé tí wọ́n pa wọ́n sì lọ. Ilé yìí ti dá ìpayà sílẹ̀ lágbègbè Ògbómọ̀ṣọ́ lónìí báyìí. Ọ̀pọ̀ àwọn pẹ́rẹ́ǹtì lọ́lọ́ mọ́ ọmọ wọn léèwé nígbà yẹn táwọn ẹni ẹlẹ́ni olówó ránsọ́ọ̀mù. Ọ̀pọ̀ wọn lọ́lọ́ mọ́ ọmọ wọn léèwé eré àsápajúdé. Àwọn ọlọ́pàá náà ni wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ kí wọ́n má dáyàjára wọn kí wọ́n má ṣe ikú tí ń pojú gbẹ̀ ẹni sà òwe ńlá nípa fún ni kí wọ́n má dáyàjára wọn àwọn tí wọ́n kó lọ àti rí wọn. Má bá gbẹ̀yàn ní ìsìn tán bèrè 1 million ẹ dákun sẹ́ni tí ò tí ì rówó jẹun ṣé ni ó wà 1 million bó ni ó ti rí. Àwọn èèyàn ti dáwó ti sú wọn. Àwọn ẹlẹ́yinjú àánú lójú lórí Facebook lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ti contribute ó ti rẹ̀ wọ́n. Èèyàn mélòó wọn dàwó fún kí wọ́n lè rescue wọn. Ṣé ẹ bínú ọ̀rọ̀ tí wọ́n sọ lè le ṣùgbọ́n tó bá tó stage kan àwọn èèyàn ní mind tán bá jiyàn kó wọ́n sọ pé kán lọ pa wọn tó bá wù wọ́n wọ́n sọ bára tó bá wù wọ́n kán lọ dá fún wọn. They will not contribute a dime. Gbogbo eléyìí tá à ń ṣe yìí the higher the better. Tá a bá gbéjà kó wọ́n. Ẹ̀já gbọ́dọ̀ tàwọn Mufti yìí. Law enforcement agencies within Iwo. I just want to encourage them that they should keep on giving us information. They should keep on giving us information. Ọlọ́pàá ló ń sọ bẹ́ẹ̀. Òun encourage wọn kán máa fáwọn information. Lo and behold, gbogbo ẹ̀kọ́ náà fi máa fún information. And my own advice
fún gbogbo ìlú tó wà nílẹ̀ káàárọ̀ òjíire tó bá mú fún mufti fi ṣerú ẹ̀ ẹ̀yin náà káwọn lọ́ọ̀yà jọ yọ dàbí ọ̀rọ̀ àwàdà wọ́n máa jiyàn kó ní stéèjì kan tá à ní sọ nǹkan kan pẹ́ mọ́ ó ti máa di routine ṣe àwọn pé bọ́n bá pààyàn lókè ọ̀yà tẹ́lẹ̀ ìròyìn ó ti gbé bọ́n bá pààyàn ìròyìn ó ti gbé wọ́n ṣèpàdé àwọn oníròyìn ẹ̀yin lè ń dáyàjá àwọn aráàlú reality ni mo sọ fún yín like 2-3 years ago ẹ má gbé ìròyìn pé wọ́n pààyàn mọ́ every blessed day ni wọ́n ń pa àwọn èèyàn lókè ọ̀yà o títí dòní ìròyìn ò gbé mọ́ ni so tó bá tásìkò kan wọ́n jiyàn gbé wọ́n kó ọmọléèwé kò ní nítumọ̀ lọ́dọ̀ tiwa náà mọ́ olókùú ni yóò lòkú ọlọ́mú ni ọmọdọ́mọ yẹ gbé kó tó wá dàsìkò gbà náà ta lọ́mọ ẹni tí ó kàn nínú wa àbúrò ní kàwọn gbogbo ọjọ́ mọ̀ sàmí mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yóò ti sàmí bá ń gbé ọlọ́run níjọ́ kàn mí ọlọ́run níjọ́ kàn mí àwọn tó kàn yín wọn ò péré rẹ wọn ò gbà wọn ò sọ pé yóò ṣẹlẹ̀ sáwọn bẹ́ẹ̀ bí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún wọn lọ́sẹ̀ mẹ́ta sí ìsìn wọn á ní láíláí kò lè ṣẹlẹ̀ lágbègbè àwọn agbègbè tá a rí pọ́ wà peaceful tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ní káyà sókè ti débẹ̀ yìí o the last thing tí yóò ṣẹlẹ̀ ń bẹ̀ náà ni pé gbogbo àwọn tó wà nínú àdúgbò yẹn gbogbo àwọn tó wà nínú abúlé yẹn wọ́n fi gbogbo bẹ́ẹ̀ lẹ̀ wọ́n sá lọ bò mí ó ṣẹlẹ̀ láwọn ìpínlẹ̀ Kwara náà táwọn yẹn fi gbogbo òlú lẹ̀ pátápátá torí agbésùnmọ̀mí. So ọ̀rọ̀ dàbí àwàdà ẹ̀yin Christian association ẹ̀yin Christian communities ẹ̀yin traditionalist ẹ̀yin ló yẹ kẹ́ excel níbi tá a bá kìíní ọ̀run dé tí yín ló yẹ kọ́ dá yàtọ̀ ẹ̀yin ò nílò àṣẹ látọ̀dọ̀ ìjọba tó bá jẹ́ pé lóòótọ́ lóògùn sì wá o tí ìṣe pé ń parọ́ táwọn èèyàn lórí social media majority yín tẹ́gbẹ́ra yín láláwo tẹ́gbẹ́ra yín babaláwo tẹ́gbẹ́ra yín lóníṣègùn tẹ́lẹ̀ lágbára gbogbo ẹ̀yin ọdẹ wèrè tẹ́lẹ̀ lọ́nú gbó ẹ bá Olúkoyin pàdé ẹ bá Egbére pàdé ẹ bá wọn pàdé ẹ̀yin àti ìgbà tí kinní kan yí padà sí gàlà ẹ̀yin náà yí padà sí gàlà ó dòjòlá ẹ̀yin náà dòjòlá ẹ wá dòjòlá báyìí ẹ dòjòlá kẹ́ lọ bá wa gbà wọn ọmọ ìpadà tí ìbá ṣe business lẹ́ ń ṣe. To the best of my understanding àwọn tó jẹ́ tìbílẹ̀ ńlọ ẹ̀kí tí wọ́n dá yàtọ̀ torí pé ẹ máa lóògùn ṣé kò sóògùn mọ́ ẹ dákun torí ọlọ́ mo ń bèrè ni o ṣóògùn sì wà bí ò sóògùn mọ́ tóògùn bá wà a ti gbọ́ nípa ọba kan nílùú Ilé-Ifẹ̀ tí wọ́n ti lé àwọn èèyàn kúrò nínú ìlú ó wálé látòkò yẹn fọ́ ọrọ̀gí àwọn tó lé àwọn èèyàn kúrò nínú ìlú wọn mọ tí ń nà wọ́n kàn sá lọ ni gbogbo wọn dẹ̀ ni wọ́n dèdè máa rí tí nǹkan ó tí ó dèdè máa nà wọ́n kì í dẹ̀ ṣe èèyàn irú agbára wo wọ́n ló ń gbà náà kí n tó fi tìlú mi ṣàkàwé àwọn Fúlàní ti ransáàkì gbogbo Ògbétúmodù rí ní ọ̀gbẹ́ Ìbàdàn tí kò gbọdọ̀ àpètú rí wọ́n ní wọ́n gbìjà kiri ńgbà náà àwọn Fúlàní ti ransáàkì gbogbo agbègbè wa wọ́n wá ń pe ọkùnrin kan ní Láfíání arákàtà ń kópa wúkúwúkú àwọn Haúsá wọn pè bẹ́ẹ̀ oko rogborogbo náà ti wálé irú agbára tí wọ́n lò ń fẹ̀ ló náà lò ní Ìpìtú olólé Fúlàní sẹ́yìn ṣé kò wá sáwọn agbára yẹn mọ́ ni òǹdè tá à ń san mọ́dì àṣé òsì nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ńgbà tá a bá lóǹdè ńlé tá a lé gbélé tá a lákàràbá ńlé tá a nísẹ́rin ńlé tá a lálùwò ńlé àlùyarọ àlùsáré tá a dé mọ́nu ilé tẹ́rù ń bà wá àti gbé jáde tá a lá lókè gbé tá a lá aláyẹta tá a lè gbé ta ìgbà tá a fẹ́ dágbára yín wò lélẹ̀ yìí àti OPC àtàgbẹ́kọ̀yà àsìkò test lélẹ̀ yìí tí gọ́ọ̀mẹ̀ntì gómìnà wípé àwọn ilé gan ló yẹ ká lò ọjọ́ bí eré kìí ṣeré o reality ni mo ń sọ o bó bá jẹ́ pé lóòótọ́ nílẹ̀ Yorùbá lágbára àwọn tó wá kọlù wáyé wọ́n ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ nígbàgbọ́ nínú agbára Yorùbá mọ́ gbogbo ala ti dáná sun musa àkúsọ tèmi ẹgbọ́ bùrá David àwọn náà kú gbọ́ngbà tí mo sọ́njọ́ náà báwọn ló jẹ́ kí n dáná sun àkáǹtì ogun tí ń bẹ lọ́ọ̀ mi ìbá tí bẹ́ẹ̀ nìkan kan rojọ́ ní ìsìn kàn mọ́ sọkù sí ni láyé ìgbà tó gan àwọn baba wa ń jẹ́bi iná
wo reality rèé o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pariwo pé àwọn lóògùn sorry pé àwọn lóògùn ẹ má bínú o ń wọ́n bọ́jà ẹnì kankan jẹ́ o ẹ má jẹ́ kí wọ́n lo àlùpàyídà fún yìí o majority wọn ò ní nǹkan kan o wọ́n máa ń pè mí ń jọ̀kan láti UK ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀rọ̀ wọ́n lọ́mọ àwọn máa ń mu egbòogi olóró àwọn sì ti náwó lóríṣiríṣi ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbowó lọ́wọ́ àwọn kí n jọ àwọn mọ̀ pé mo mọ̀ èèyàn pé mo dẹ̀ máa ma àwọn tó lágbára gan-an mo wá ní number 1 èmi ò ní tí sẹ́ni tí ó lù yín jìbìtì ẹ jẹ́ n wádìí mo máa àwọn èèyàn lóòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ n wò ó bóyá àrí lè tọ́ da láàrin wọn mo bá pe nìkan tó súnmọ́ wọn sáà lè rí aláwo tó gbówó dáadáa àwọn náà wà wọ́n náà pọ̀ fọ́dà náà fún mi nǹkan mo wá fọ̀rọ̀ sí nǹkan báyìí lè èèyàn kan sọ báyìí pé ní tí ń ṣẹlẹ̀ sọmọ ní wọ́n á mú kúrò mò ní ọtán ní tí mo fẹ́ náà nìyẹn ṣùgbọ́n báyìí ló ṣe máa lọ o wọn ò ní gba ṣíṣì wọ́n sọ iye tí wọ́n fẹ́ gbà tá a bá ti agree lé lórí wọn á kọ́kọ́ wá tọ́jú ọmọ yẹn tí ó bá ti mú nǹkan yẹn mọ́ á wà fún ọ lówó bí wọ́n bá fún mi lésì lọ́la lókù mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní tí wọ́n jẹ ni wọ́n wá káàkiri orí ìtàkùn ayélujára tí wọ́n jẹ ni wọ́n wá káàkiri orí ìtàkùn ayélujára níjẹta yìí dáàdì mi kan rìpọ́ọ̀tù kéèsì kan fún mi àwọn eléyìí náà sọ pé babaláwo làwọn gbóníṣègùn làwọn àwọn lágbára ntọ́dẹ̀ ṣẹlẹ̀ sẹ́ni yìí kì í ṣe téèyàn lè fi pamọ́ sábẹ́ aṣọ ọmọ bíi 4 ni ìyá àti bàbá wọn bí ṣùgbọ́n látọdún tí ìyá wọn ti kú ọdún méjì lọmọ kọ̀ọ̀kan kú ọdún méjì lọmọ kọ̀ọ̀kan kú ìkíní kú pé ìkejì kú pé ìkẹta kú pé ẹ̀rù wá ń bà wọ́n wọ́n wá láwọn rí onítọ̀ wọn bá pàdé lórí ètò èèyàn wa kan kí n má darúkọ because tí mo sọ fún wọn ni pé ọ̀rọ̀ ń lè mọ́kàn mí dandan kọ́ mọ́ dàbí àtáàkì lọ́dọ̀ ẹni tó polówó wọn tí wọ́n fi gba 2.4 million naira lọ wọn láwọn ọmọ wọ́n ní wọ́n máa bá wọn lọ sílé fámìlì wọn wọ́n á lọ rí nǹkan mọ́lẹ̀ ńbẹ̀ ikú tí ń pa wọ́n yìí ò ní pa wọn tó kò ní pa wọn ikú tí ń pa wọn tó kò ní pa wọn kò ní kà wọn. wọ́n wálé láti Amẹ́ríkà wọ́n rí ìbá wọn ràgbìjí wọ́n débẹ̀ wọ́n máa wọ yàrá kan wọ́n láwọn ìyá ló jókòó bẹ̀ wọ́n ti sẹ́ẹ̀tì àwọn ìyá kan bẹ̀ àwọn artist ẹ mọ bá ń ṣe máa ń ṣe yàrá oògùn gangan bọ́n ẹ bẹ́ẹ̀ náà ń ṣe sí wọ́n wá ní káwọn ìyá yẹn ọkọ̀ yìí irọ́ ẹ lè fojú rí wọn o ọ̀rọ̀ jẹ́ta ni mò ń sọ yìí o tí ì bá sọ̀rọ̀ àná ajọ́rọ̀ jẹ́ta ọ̀rọ̀ jẹ́ta ni kì í sànà ọ̀rọ̀ jẹ́ta. kẹ́ẹ̀ tó lè rójú àwọn ìyá bóyá wọ́n san 1,100,000 àbí 1 million naira mi ò rántí dáadáa wọ́n transfer fún wọn wọ́n sá gba owó yẹn ó pé 2.4 àbí 2.4 ṣá 600 kìíní kan 1 million wa nǹkan wọ́n rà pé 500 kan nǹkan kan ò ṣẹlẹ̀ ní tí wọ́n ní yọ́ ṣẹlẹ̀ ò ṣẹlẹ̀ mo wá ní sà Ọlọ́run ti kó yọ o ṣe ẹ mọ ibi tán wà láwọn ọmọ bẹ̀ wọ́n láwọn ọmọ bẹ̀ dírẹ́fà àwọn ọmọ bẹ̀ ẹ̀yin mélòó lẹ lọ́n láwọn àti dírẹ́fà àwọn ọmọ ní sà Ọlọ́run ti kó yọ ẹ̀yin àti dírẹ́fà yín nìkan láì mọ̀lú ẹ̀dórí kọ̀ọ̀rá gbìjí wọ́n mú ìwọ yàrá wọ́n wá láwọn ìyá kan bẹ́ńbì kan inú yàrá yẹn tẹ́ ẹ̀ bá wá jáde padà ńkọ́ táwọn bá jẹ́ kẹ́ jáde padà láàyè ń bẹ́yìn méjì ni ẹ̀yin àti dírẹ́fà yín wọ́n lè pa àwọn òsìn gbẹ́rẹ́ kan fún yín lóru pé ẹ̀ gbọ́dọ̀ lọ ó dijọ́ kejì kẹ́ tó kú ń bẹ́ẹ̀ anything ló lè ṣẹlẹ̀ sí so trust nobody please kó o tó tọpa èèyàn lọ anywhere rí pọ́jẹ́ gbangba o dágbére ibi tó ń lọ wọn láwọn ti padà sí Amẹ́ríkà kójú àwọn tó là wọn wá wò pé ṣé bẹ́ẹ̀ náà làwọn gọ̀ tó ni mo farabalẹ̀ mo gbọ́rọ̀ wọn wọn ní ká gbé jáde káwọn mi ọmọ bàbọ̀ sọ́wọ́ mo ní sà òkú tí ì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ mo mọ ogun tí mo lè jà mo mi létí ọkàn mi
because ẹni orí ètò kan náà àwọn ọ̀gá wa ló ti lọ polówó ìgbà náà láì tó dé pé Awikonko gan gbogbo àwọn èèyàn ni mo fẹ́ bá jà. Ọlọ́run ti kó ẹ̀yìn yọ àwọn tó bá tún fẹ́ kó sọ́wọ́ kí wọ́n kó sọ́wọ́ wọn jẹ́jẹ́ wàhálà ilé ayé tiwọn nìyẹn. Ọ̀rọ̀ insecurity lèmi ń sọ tó bá jẹ́ pé agbára ń bẹ lóòótọ́ ńlẹ̀ káàrọ̀ òjíire ó yẹ káwọn ọdẹ fúnra lára wọn kóra wọn jọ láì sẹ́nì kankan tí ó yàn wọ́n. bí wọ́n bá fẹ́ kárí iṣẹ́ tí àwọn ṣe kí wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ gbogbo nǹkan ló gbọ́dọ̀ wà rẹ́kọ̀d nowadays ṣùgbọ́n kí wọ́n má post ẹ̀ fún record purpose. nígbà táwọn ọmọ ogun Ìbàdàn lé àwọn ọmọ ogun Fúlàní kúrò ní Òṣogbo ń dò ní ká ní fídíò ti wà drone ti wà ní ó yá rìkọ́ọ̀dù ẹ̀ bíjà ṣe ń lọ ní Iran pẹ̀lú Amẹ́ríkà pẹ̀lú Israel gbogbo ẹ̀ là ń wò bó ṣe ń lọ ní Gaza pẹ̀lú Israel gbogbo ẹ̀ là ń wò bíjà ṣe ń lọ ní Lebanon ní Syria gbogbo ẹ̀ là ń wò bó ṣe ń lọ ní Libya gbogbo ẹ̀ là ń wò Burkina Faso gbogbo ẹ̀ là ń wò ìdìtẹ̀gbàjọba káàkiri gbogbo ẹ̀ là ń wò ayé ti dáyé ká wò ó. so bí náà Yorùbá bá serious lóòótọ́ tá a mean business káyé rojọ́ lásán káyé rojọ́ mọ́ ẹjọ́ yìí máa sú wa reality lẹ́ ń gbọ́ lẹ́nu mi yẹn ìgbà tó máa sọ pé jíyàn gbé tí mi ní sọ nǹkan kan pa ẹ̀ tẹ́ máa wò wípé mi láàánú. We are tired of complaining. We need action, not talk. Let's discuss something important. Wọ́n jẹ́ àwọn ọmọ 39 gbé. Wọ́n kó tíṣà méje. Wọ́n gé kan lórí nínú wọn. Ilẹ̀ Yorùbá ò dẹ̀ rí bí ẹ̀hàn dẹ̀ ṣe bí ẹni pàrọ̀ wà nú ọ̀fọ̀. Ọjọ́ yẹn mo ra rò kàn orí ń fọ́ mi. Ó dàárọ̀ ọjọ́ kejì àwọn èèyàn mi béèrè lọ́wọ́ mi pé àbáwo lára mi torí pé mo sọ pé orí ń fọ́ mi ìyìn tí mo gbọ́ ìyìn tí mo rí ló mórí fọ́ mi. Yorùbá sì sọ wípé àgbàlagbà tí ń sọ̀rọ̀ tí ń làágùn ẹ̀kún ní ń sun kò dìgbà tí èèyàn bá tó já mi sójú. Mo ti sáré gbé lọ sí condition wípé bó bá jẹ́ mi mo wà ń bẹ̀ báwọn bó bá jábúrò mi lọ́wọ́ à ń bẹ̀ báwọn bó bá já ọmọ mi lọ́wọ́ à ń bẹ̀ báwọn how will I feel? Mo sáré put ẹ̀ síra mi mo ń fìlì báwọn parent àwọn ọmọ yẹn ṣe máa feel lọ́wọ́ báwọn family wọn ṣe máa feel. Èmi sùn mọ́jú ṣùgbọ́n àwọn family wọn ò ní lè ṣàṣùnára wọ́n mọ má mi kàn wọ́n mọ bẹ́ẹ̀ lọ́wọ́ ara wọn ṣé wọ́n ti pè ẹni tí wọ́n bá ṣàgbára sọ̀rọ̀ náà yóò pè ṣé wọ́n ti pè a máa worship wọn tán bá pè gan hello àti wọ́wọ́ àti wá kò ní pẹ́ pé iye báyìí láti rí ẹjọ́ ẹjọ́ ẹjẹ́ ń gbóhùn lẹ́nu ẹ̀ ẹjẹ́ ń gbóhùn ẹ̀ kí n kọ́kàn mi ó balẹ̀ kí n mọ̀ bó sì wà láàyè. wọ́n wà ní kan gbé fóònù fọmọ. hello dáàdì ẹjọ́ tètè bá wa wọ́wọ́ ẹ mọ̀jẹ̀ kan pa wá o. ìwọ wò ó wàá rí gẹ́gẹ́ bí content ó wò ìfọ̀ ẹ̀ kúrò. ẹ jẹ́ ká mọ̀ react bí ẹni pé nǹkan jó wa ọkàn wa bí ẹni pé ìyẹn lẹ́nu ara làwọn tó ṣẹlẹ̀ sí. Mi ò lè wo fídíò ẹni tán náà gé lórí. I swear to Almighty God mi ò lè wo complete. Gbàtẹ́ tọ́sẹ̀ gẹ̀ẹ́sì mi tí mi sọ pé tó wà ń bẹ̀ lélẹ́yìn mi ò lè wo ń tèmi o mo fọlọ́ ń búra. Bó ní ṣe máa wo fídíò bí tán ti dọ̀bẹ́ dé ọmọlàkejì mi lọ́rùn tán ti ń dù ní màá fọwọ́ mọ́rùn báyìí ni bí ọrùn mi ọrùn orí o. I can watch it confidently. Mo lẹ́nu mo lè lóòótọ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ báyìí lèmi ti lé. Ìfẹ́ kí nǹkan kó ṣèyàn rárá. Mo ń tọ́ omi mo ń tọ́ o tó bá sá ti jẹ́ ìyẹn lẹ́ran ara mi ìfẹ́ kí nǹkan kó ṣèyàn. So mo ń pè wá sákìyèsí báyìí kí n tó máa lọ gbogbo ọmọ káàrọ̀ òjíire ẹjẹ́ á dìde. Mufti Iwo ó ní èròǹgbà rere o kò ní èròǹgbà rere o ó gbé ìgbésẹ̀. ẹjẹ́ á pa gbogbo àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn bọ́yọ̀ da tàbí ọ̀dà ẹjẹ́ á gbé lẹ́yìn ìtìsẹ́gbẹ́ kan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ẹjẹ́ á fèsì ilé nìkan. Ó lérò tó dáa o kò lérò tó dáa o ó gbé ìgbésẹ̀ confidently ó lè approach àwọn èèyàn wọ́n lè gbọ́ràn sí lẹ́nu wọ́n lè kóra wọn jọ fún wọ́n ń ṣe training wọ́n invite ọlọ́pàá wọ́n invite àwọn èèyàn wọ́n wá inaugurate ẹ̀ let's give him kudos sorry. ẹ̀yin tó bá wá kù ẹ máa wòran ẹ̀yin Christian communities ẹ máa wòran ẹ̀yin babaláwo communities tẹ́ ń ṣẹgbẹ́ awo kí láǹfààní ẹgbẹ́ awo tẹ́ ń ṣe tẹ́ ẹ̀ lágbára ń bẹ̀. ìjà bára wa sòótọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ awo ló wà nísìnyí gbàjá ni
gbàjá dúdú gbàjá ọ̀nà gbàjá pupa gbàjá ọ̀nà gbàjá ẹlòmíì ju tẹ́lẹ̀ ìtàn fi pọnmọ lọ agbára kílẹ̀ nínú gbàjá tẹ̀ ń lò lẹ́yìn tọ́ yẹ kẹ́ wé gbàjá báyìí kẹ́ gbé gbàjá lẹ̀ kẹ́ dúró sórí gbàjá kó gbé yín lọ sínú igbó gbogbo àwọn ìtàn tá a gbọ́ rí ṣe fèkì ni. ẹ wọ Ọlọ́run ṣàánú gbogbo wa o nítorí àwíjàre kí tó tán lẹ́nu o ok ẹjá gbọ́rọ̀ mufti tán mo wá láwọn àpilẹ̀kọ tí mo fẹ́ sáré kà máa fast ìbàjẹ́. Make sure that all the suspects that are arrested they are handed over to the police. ok wọ́n ní grace and opportunity àtagbára láti arrest suspect kí wọ́n á ń do fẹ̀ fọlọ́pàá ẹ̀rí ibi tá a bá dé ayé ara wa dé mufti ló dá eléyìí kalẹ̀ o wọ́n máa arrest èèyàn lo and behold tí ẹ̀hún sàríà ni because mi ò rò pé security outfit kan láàrin ìlú yóò dá mi dúró pé ń bu ọ̀dà kò wá ní fàjà láàrin wa sorry o yóò dìjà o so bó ṣe wà nísìnyí àwọn ẹgbẹ́ rí làágùn yẹn wùrà pé wọ́n lọ́sọ mi pásọ tí mo wọ̀ bó ṣe yẹ kí n wọ̀ rè àbí bàtà tó yẹ kí n wọ̀ àbí bó ṣe yẹ kí n múra rè nígbà tó rí ẹ̀ ò burú citizen ni ọ́ citizen ni mí kò sẹ́ni tó láṣẹ àtagbára láti sọ fẹ́nìkan pé tí ó wọ̀ tí ó bí ó ṣe múra lélẹ́yìí ńgbà wọ́n dẹ̀ kú bojú ń wọ̀ complain bó ṣe pé ọ ni owó ṣòkòtò tí ò tó lẹ̀ wàhálà lé ayé tiẹ̀ nu ọwọ́ sọ́kan kiri bí olópó bó ṣe pé ọ nu so gbogbo ilé ìtàn dálẹ̀ yọ padà dájà lẹ̀ ni ẹ̀kọ́ lẹ̀kẹ́ kọrúkọ mi sí. security ọ̀dá sí o àwọn ọlọ́pàá àwọn fún wa lọ́wọ́ ibi tí àlàwà bá mọ̀ àmú olè àmú ọ̀daràn àṣetò bọ́ọ̀lù. wọ́n mú olè wọ́n mú ọ̀daràn wọ́n ṣètò bóun ó sì fa lọ́lọ́pàá lọ́wọ́ ṣé táwọn náà bá mólè tán bá mọ̀ ọ̀daràn wọn ní gbàbọ̀ bẹ́ẹ̀ wọn ní gbowó ẹ̀yìn níbo náà ti búra ṣékùrà náà wọ́n fi búra èyí ló ń sálárì wọn ṣé yóò tó wọn jẹ. ní ṣe wa ìtọ́jú ọlọ́pàá ló lágbára rẹ̀ á kàrí ẹ̀sìn wọn bí ká ti mọ́lé bí ká gbé mi lọ ilé ẹjọ́ ọlọ́pàá ni. a máa ń tọ́ lọ́dọ̀ ìjọba ni pé ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún wa bẹ̀ka dúpẹ́ lọ́dọ̀ ìjọba pé ìjọba náà láwọ̀ wa orí tí ìjọba ní ẹ̀dá rí. ẹ̀gbọ́n nǹkan tó ń sọ yìí àwọn ń retí lọ́dọ̀ ìjọba kí ìjọba ó ràn wọ́n lọ́wọ́ ìjọba fún wọn láàyè láti dá sílẹ̀ ìjọba lè fẹ́yìn náà láàyè láti dálẹ̀ ẹ approach government ẹ̀yin Christian communities bọ́jẹ́ church by church ó ti tó kọjẹ́ church by church ó ti tó kò dìgbà tán bá tó wá mú káyọ́ mọ́nú ṣọ́ọ̀ṣì o mò ń ké o. kò sí bí àkàtà dé àwọn ìjọba fún wa lọ́wọ́ wọ́n bá bẹ̀rẹ̀ fún wa lọ́wọ́ fún wa lọ́wọ́ àlẹ́ ẹ̀sẹ̀ǹdẹ̀ sí mi ẹni wíwí àti abáfẹ́ ká ẹ̀sẹ̀ǹdẹ̀ wọ́n bá lọ́wọ́ bẹ́ẹ̀ lábàá yà ṣe mọ́nu àdẹ́gbùgbà kọ́lì majority trust ó lè àbísí kábíyèsí tòótọ́ lílo ara sójú ọ̀nà tọ́tọ́ tá a bá padà wá wò ó tá a bá lò ó kí láà padà dà ń bẹ̀ kí bàbá àchíf tàbí tá a bá wá lò bẹ́ẹ̀ kí láà padà àchíf bẹ̀ à ń padà bó sì èmi kí àbábọ̀ onírọ́gbà àwọn èèyàn kí gbogbo akákó ẹ̀mí wà níjànú nígbà tó ń pè ní ògbóró ká sọ̀rọ̀ fún kò sáfàní kẹ̀kẹ́ bẹ̀ bó tilẹ̀ kọ́ mọ́. Mufti ní ọba agbógun ti gbòógì olóró báyìí àwọn NDLEA wọn ò rí nǹkan kan ṣe mọ́ àwọn ìkéde tẹ́ ẹ máa ń ṣe lórí rédíò kò sí mọ́ federal government ńgbà tán bá polówó sìgá kán tán wọn á tún ní smokers are liable to die young ìyóò túmọ̀ sí pé ẹni tí mo gé funfun ajé sunkún ná orí ọ̀fẹ́ wà fún láti ètè kún kékeré o eléyìí túmọ̀ sí pé wọ́n fún ọ lórí ọ̀fẹ́ àti mú fi bá yí ara ẹ jẹ́ tó bá tètè gbẹ̀mí ẹ̀ ní kúnkú kékeré. wá ẹ jẹ́ ká fi léyìn lẹ̀ ẹ jẹ́ ká fi léyìn lẹ̀. Okay, Grand Mufti kótó di kó ṣe léyìí Grand Mufti launches task force after Oyo school abduction. The Grand Mufti of Yoruba land mẹ́tò fi jẹ́ Sheikh Daud Imran Mọ́láṣán has inaugurated a security task force to strengthen the safety of students and schools across Iwo. You hear me very well. Mufti Iwo ni ó sì kọ́ kí ọ safety àwọn akẹ́kọ̀ọ́ nílùú Ìwó lo and behold ṣé kẹ́mi àtẹ̀yìn ọmọ tán ra wa àwọn ará Ìwó accept ẹ̀ àwọn ará Ìwó welcome ẹ̀ àwọn ará Ìwó support ẹ̀ ojúṣe tó bá yẹ kíjọba ó ṣe tíjọba kùnà láti ṣe anywhere tó bá ti wá làwọn ará Ìwó tẹ́wọ́ gbà o yes àwọn ará Ìwó wọn á ní ṣe bí ọ̀dà àbùbá wọn máa wọn ń tẹ̀lé lọ nìyẹn torí pé elite ò tó nǹkan kan níwò elite no. All right. The ground, okay, as a task force to strengthen the safety in Owo and surrounding communities in Oyo State
Osun State ni wo wà o kí lọ́kàn t'Ọ̀yọ́ State. Okay, following the recent abduction of teachers and students at Community High School Ahuru Ìṣẹ̀lẹ̀, the Islamic cleric condemned the abduction, describing it as an inhuman set that calls for urgent and practical action beyond public condemnation. He said the growing insecurity in the country requires collective efforts, stressing that words alone are no longer enough to address threats to life and education. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ mo ṣe sọ lẹ́ẹ̀kan o, ọ̀rọ̀ ẹnu lásán ò ní wúlò mọ́, kò ní níyì mọ́. Wọ́n jiyàn gbé lónìí, àwa lónìí, wọ́n jiyàn gbé lọ́la, àwa lọ́la, apariwo gọ́ọ̀mẹ̀ntì, ìjọba, gómìnà, ààrẹ, ẹ ṣàánú wa, ẹ bá wa gbà wọ́n padà, ẹ bá wọn tú wọn lẹ̀, ẹ bá wa negotiate pẹ̀lú wọn, ẹ sanwó ni o, ẹ ní sanwó ni o, ìjọba náà wà dúró pé àní san ránsọ́ọ̀mù. Ṣùgbọ́n lábẹ́lẹ̀ wọ́n san ránsọ́ọ̀mù. Ṣùgbọ́n ní gbangba wọ́n wá jáde àti gba àwọn ọmọ yẹn padà, a lé wọn léré, ṣe ni wọ́n drop wọn, lo and behold, wọ́n san ránsọ́ọ̀mù fún wọn ni o. Ṣùgbọ́n ká má bàa sọ wípé ìjọba wọn lẹ́ tàbí pé ìjọba wọn ò kúnjú òṣùwọ̀n, wọn láwọn ò san ránsọ́ọ̀mù. Àwọn tẹ́ ẹ lẹ́ẹ̀kó lórí ọ̀rọ̀ sùmọ̀mí ẹ tó ń dá wọn padà sínú ọlọ́pàá, ń dá wọn padà nínú sọ́jà. Àwọn eléyìí wá ń kẹta ìbọn sọ́jà wọ́n rí ń tà á fáwọn jàǹdùkú. Ọlọ́run ràn yín lọ́wọ́. Okay o. According to him, the newly inaugurated task force is part of efforts to support government security agencies in protecting schools and ensuring that students can learn in a safe environment. He added that the initiative will be extended to other parts of Iwo and Oyo State within its capacity to further complement government efforts at tackling insecurity. Lo and behold, gbogbo àwọn tán kójọ yìí, wọ́n bá gbúròó Jagamu àwọn Boko Haram, wọ́n na pápá bora ni o. Wọ́n na pápá bora ni. Káwọn eléyìí bá kíní ẹmọ̀ pé wọ́n máa ń lọ tàbọn kan tán máa ń káwé wọ́ báyìí. Wọ́n máa ń káwé wọ́ báyìí tí wọ́n ń dàbí bẹ́líìtì. Bí èèyàn bá rí ìdí èèyàn ó domi kán tó yìn rárá. Ìdí èèyàn ó domi. Ọ̀tá sọ̀bọ̀lọ̀ ní bẹ́ẹ̀. The task force, popularly known as Al-Jaisu Islam, has reportedly operated on a voluntary basis since its establishment and has over the years assisted security agencies in maintaining peace and safeguarding communities. So Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Ọlọ́run ràn wá lọ́wọ́, àwítún wí asán kankan ò sí. Gbogbo ẹ̀yàn ọmọ káàró òjíire ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Ṣé ẹ nígbàgbọ́ pé lóòótọ́ lóògùn wà? Ìbéèrè mi ni o. Ṣé lóòótọ́ lóògùn wà? Ẹ̀yin tẹ́ bá lóògùn ṣe dára yín mọ̀ bí lágbájá yìí lágbára èmi náà lágbára. Tọ́rẹ́ tí ó wọlé tẹkùn yóò ní egbé tàbí àkàràbà o. Ó gbọ́dọ̀ ní ewé tàbí àfẹ́ẹ̀rí tó gbóná dáadáa. Torí tẹkùn bá bínú kó lè pòórá, bí bẹ́ẹ̀ kọ́ yóò dolùwẹ̀ lọ́dẹ̀ ẹbọra o, yóò di nǹkan ìpanu fọ́mọ ẹranko. Ajẹranjẹgun wọ́n sì ń pè é. Eyín tọ́lọ ń ṣe fáwọn ìmọ̀ ń wú egun, ẹni egun yóò fọ́ sí wẹ́wẹ́, yóò jọ mùdùmùdùn bẹ́ẹ̀ jẹ́. Ẹkùn làwọn Boko Haram, ẹkùn làwọn onísùnmọ̀mí wọ̀nyí. Ojú àánú wọn ti yọ dànù. Méjèèjì lọ yọ kìí ṣe pọ́fọ́, ó yọ dànù, wọ́n yọ dànù, wọ́n wá fi tìka bẹ̀. Ẹ mọ̀ bẹ̀ dání tó lè dádọ́ mọ èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ lọ́rùn, ó ti gbé kúta. Tó bá wá wù wá ẹ̀jẹ̀ àwò wọ́n ràn, bó bá wù wá ẹ̀jẹ̀ ká gbé ìgbésẹ̀. Ọ̀rọ̀ rẹ o, +234 915 147 9599 +234 915 147 9599 +234 904 851 9362 +234 904 851 9362. Ẹ jẹ́ n wò bóyá ó rèèyàn bí mélòó kan tí ó pè mí kó tó di pé wọ́n máa lọ. Ẹ jájọ fojú sùnùkùn wó ọ̀rọ̀ sùnùkùn tó délẹ̀ yìí o. Mufti Iwo ó dá security outfit kalẹ̀. Hello. Chief Awikonko. Hello sir. Ẹ kú iṣẹ́ ọpọlọ. Yes sir. Ọpọlọ yín ò ní jọba o. Àmín o, àmín o. Mo sọ kinní kan lánàá, inú mi dùn pé obìnrin kan tó kọ̀ láti Kotonu. Bẹ́ẹ̀ni. Ó sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé rí ìlú tó bá ti wà tí òótọ́ ò bá ti sí pẹ́kun tó gòkè. Bẹ́ẹ̀ni. Mo youth mọ́ wọn ní Kotonu dáadáa. Wọ́n wà orderly. Wọ́n dẹ̀ kì í parọ́. Bẹ́ẹ̀ni. Mo ti lọ Kotonu as far back as 1990 tí mo ti lọ ra mọ́tò.
tó máa ti sọ pé ọba ìṣẹ́fà báyìí iye báyìí ẹni kò òótọ́ wà kí aṣíwájú kó stop security allowance tó ń fún àwọn governors yìí. Ọlọ́run gbọ́. Kó pa owó yẹn pọ̀ kó fi ra shopper. My happy customers. Ṣé yọ̀dá sam? Bẹ́ẹ̀ni sà. Fún East State monitoring shopper tó ní kámẹ́rà tó máa wo ó wà ń bí. Olóbìnrin yẹn kọ́ fún apẹ́ wà ní Kòtónú. Secondly, àwọn tó lè ṣiṣẹ́ agbésùmọ̀mí àwọn tó lágbára ni bó ṣe sọ o. Bẹ́ẹ̀ni. Eléyìí tó pèrè àìní Ìwó sọmdì tẹ dárúkọ lẹ́yìn ọkọ̀ fẹ́ wíìsì àwọn ọlọ́mọ ni o. Tó bá ti gbowó tó kó àwọn ọlọ́mọ sí ojú iná kò sí nǹkan tó kọ mọ́. Lágbára Ọlọ́run àwọn ilé ọwọ́ àdúgbò Boko Haram. Àwọn tó lè authorize local vigilante tí mo ti ń pariwo mo ti ń sọ fún for over 2 years. Àwọn ni gómìnà wa nílẹ̀ Yorùbá àtàwọn ọba kò sí nǹkan tó kàn síwájú àtọ̀ nǹkan tó kàn síwájú ni kó fún wọn ní owó wọn security allowance ó fún wọn pàṣípàṣẹ kò dín. Ọwọ́ kù sọ́wọ́ governors àti ọwọ́ àwọn ọba kan unite wọ́n fẹnu kò wọ́n gbé vigilante jáde. Alright sir. Vigilante tó má ti mú ṣùgbọ́n ní ìyá oníbàbá oníbi tó ti trace ilé bàbá ẹ̀ kọ́ invite kọ́ mú bàbá ẹ̀ kọ́ mú gbogbo àwọn family wọn kọ́ dáná kọ́ mú ilé wọn kọ́ wo kọ́ perish ẹ̀ tó má ti ń ṣe yẹn àyàn àwọn ajá ṣé wọn kò ṣe bàbá ló bí wọn ni àbí wọn nílé ṣé wọn jábọ́ látọ̀run ni. Wọn jábọ́ o. Ìjọba mọ nǹkan tó yẹ kó ṣe wọn tí ì ṣe ni wọn tí ì rẹ́dì ni. God bless you sir. Thank you sir. So Ọlọ́run ọba mi ń gbọ́. Tí àwọn eléyìí bá bẹ̀rẹ̀ agbára àwọn eléyìí tán kójọ yóò ní káwẹ̀ ló sà. Hello. Yes sir. Bàbá Awikonko ẹ máa kó ètò. Yes sir. Ẹ kálẹ́ lọ́dọ̀ yín o. Yes sir. Kẹ́rí wàhálà tó ń ṣẹlẹ̀ lórí nílẹ̀ Yorùbá yìí. Bẹ́ẹ̀ni. Àwa ara wa náà ló yẹ ká dára wa lẹ́bi. Ẹ máa ń sọ kinní kan ẹ̀yìn sọ lálẹ́ yìí náà ẹni òkú tí ò jọ tẹ tí ò ń ṣe tẹ ní kò jọ tọ̀fọ̀. kò ń ṣe tọ̀fọ̀. Bẹ́ẹ̀ni. Kò jọ tọ̀fọ̀. Kẹ́rí gbogbo àwọn ọmọ tó ń kó tí ò fi tàwọn pípò yìí àwọn olórí gọ́vnà kankan àtẹ̀bí wọn yìí lára ní pé majority àwọn ọmọ tiwọn hàn sílé ìwé. Bẹ́ẹ̀ni. Hàn sílé ìwé Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Ilé ìwé òkòkò ilé tó bá tẹ̀ wá Nàìjíríà gan ibi táwọn pípò yìí ò ní lè dé ni. Lágbára Ọlọ́run. Obìnrin tó pè láti Kútọ́nù lánàá yẹn. Bẹ́ẹ̀ni. Ó ń sọ nípa helicopter which is chopper. Pé on camera kan wà attach mọ́ tó máa rí èèyàn tó máa rí kùdé tó bá lọ́nu gbó. It's called heat seeking camera. Heat seeking ni pé nítorí àwa èèyàn a máa ń generate heat lóru gànjọ́gànjọ́ kí ó má sí nọ́mbẹ̀. Heat yẹn yìí máa jáde lára wa. Heat yẹn ni camera ń tẹ̀lé. Nti woman yẹn sọ nìyẹn it's a heat seeking camera tó máa attach ẹ̀ mọ́ helicopters nílùú yìí ni káàkiri tó fi ń lé tó fi ń wáwọ̀ èèyàn kiri kò ń ṣe nǹkan tí federal government ò lè ra. State government gan lè rà. State government gan lè rà. Aláwọn olówó tó lè rà fúnjọba. Bẹ́ẹ̀ ni sà bọ̀ ṣe rí nígbà tí òkú tó kú ò ti ń ṣe tiwọn yẹn kò sí tó kàn wọ́n. Ṣé rí ó di ìgbà tó bá bẹ̀rẹ̀ sí sọ òkò bá àwọn pípò lórí burúkú tá a pè ní gọ́ọ̀mẹ̀ntì ní tọ́wà gọ́ọ̀mẹ̀ntì yìí kọ́ máa sọ̀kò bá wọn ni tó bá jáde tó ló fẹ́ wá kàmpéènì wèrè olórí burúkú kan kọ́ fún wọn lóko dànù ni tó ti ṣe ọdún mẹ́rin tá a rí nǹkan kan tó múlò ń bẹ̀. Má dádúgbò wa wá kàmpéènì o kọ́ sọ òkò bá wọn ni tó bá di ìgbà tó bá ti ń ṣe irú nǹkan yẹn fún wọn orí wọn á máa pé nítorí nísìnyí kò sí ìtókàn wọn. Bẹ́ẹ̀ni o. Ọ̀ṣun wà bẹ́ẹ̀ the governor of Ọ̀ṣun ṣé ó wà bẹ́ẹ̀ kò lè sọ fún wọn pé this nonsense tẹ́ fẹ́ ṣe yìí o ó bójúmu kò bójúmu mi ò gbọ́dọ̀ gbọ́rú ẹ̀ o àná wọn Christian tẹ́ ń sọ pé òkè kọ́wọ́n náà jáde ṣé Christian àwọn Christianity yẹn ọgbọ́n bishop pastor wọn tó ń ta òróró ààbò fún àwọn congregation wọn but tó jẹ́ pé àwọn ní ẹni tó ń protect wọn kọ́wọ́n tó lọ wọ mọ́tò wọn lọ sílé. Oríṣiríṣi òróró má fọ ọkọ ọmọ mi. Àwọn òṣèlú òróró yẹn
àwọn tó ń ta handkerchief pé kíní àwọn òṣèlú handkerchief yẹn. God bless you, sir. ní pé àwa gangan fúnra wa ó yẹ ká bára wa sọ̀rọ̀ pé ìranù tá à ń ṣe yìí ti pọ̀ jù. Ọlọ́run. Nàìjíríà náà wọ́n á da fátírì wo wọ́n á fi kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n máa gbàdúrà nínú fátírì tẹ dà ó tẹ fi kọ́ ṣọ́ọ̀ṣì yẹn pé kọ́lọ́run fún yín iṣẹ́ wèrè wo lọ́lọ́run fẹ́ fún yín. I don't really know. Ọlọ́run ò lè ẹ́ bá fún yín iṣẹ́ kò ṣe é pé. Àbí. Nítorí ẹ ti fọwọ́ ara yín ṣe ra yín already. Àbí o. Kí ló dé àwa nìkan láwa láyé ni. Kò tiẹ̀ anybody ò tiẹ̀ kíá mọ́. Anybody ò kíá mọ́. Governor doesn't care. The Senate doesn't care. The House doesn't care. Nobody give a damn about anybody anymore. Àfẹ̀mí ni gbogbo wọn ń ṣe kiri. Kí ló dé? Kò yé mi o. Sápá wọn lọmọ jẹ ni. Kò yé mi o. Gbogbo àwọn ọmọ ẹni tó kó yẹ. Àwọn ọmọ aláta, àwọn ọmọ onírú ló wà bẹ́ẹ̀. Àwọn ọmọ tí bàbá àti ìyá wọn ń dáko. Wọ́n wá ń gira wípé kọ́ ọmọ wọn lè lọ léèwé. Bẹ́ẹ̀ ni kò sọmọ politician kankan bẹ́ẹ̀. Àwọn tíṣà tó wà lábúlé yẹn ló sálárì tán gbà. Èló ló ń gbà. Samari lè ti ń gba 200,000 nù wọn ni. Èló ni wọ́n ń gbà nílùú yìí gan sà. Àwọn tíṣà yìí ń fowó wọn àwọn tíṣà máa ń fowó wọn ra textbook wọ́n máa fi ra chalk wọ́n máa fi ra báàgì fún ọmọ ní ìlú yìí o. Ká máa sọ ti Nàìjíríà. Èló ló ń gbà. Kẹ́rí kọ́lọ́n dáàbò bò wá ni o. Àmín o. Ó dìgbà tí àwa ara wa tó ń wà lù yẹn àwọn ẹni tó ń fún ní ṣúgà pálí ṣúgà kan àti gàrí kan pẹ̀lú ìrẹsì àtòróró tó ń lọ ń dìbò fún wọn. Lẹ́yìn tó bá ti dìbò fún wọn tán tó bá di jọ́ kẹta yìí náà lẹ́ máa bú wọn pé wọn ò ṣe dáadáa. I wonder ṣíríkì ni. tó ń gbàjẹ́ mọ́ wọn ò ṣe dáadáa fún gbogbo ọdún mẹ́rin tó wà ń bẹ̀ ẹnì kan tó wá padà wá ẹni tó gba ṣúgà lọ́wọ́ yìí tẹ bú pé kò ṣe dáadáa àti wá padà wá ẹ tún dìbò fún. Ní ìṣògùn ni. Àwa fúnra wa là ń ṣera wa. Bẹ́ẹ̀ ni sir, God bless you baba. Ẹ fún àlòmí láyé kó. Ó dàárọ̀ sir. Kọ́ sọ̀rọ̀ jàre, ó dàárọ̀ sir. Yes sir. Well, èmi ò tí ì mọ ntágbára ìjọba ò fi ká àwọn onísùnmọ̀mí láti ọdún yìí o. Gẹ́gẹ́ bá yìí sọ kí gọ́ọ̀mẹ̀ntì ó mọ̀ fún federal government ẹ mọ̀ fún state government ní security vote kankan mọ́. That is number one. Ẹ mọ̀ yàwó sọ́tọ̀ fún insecurity mọ́. That is number two. Ẹ jẹ́ kí gbogbo ìpínlẹ̀ kí wọ́n rí sí security ìpínlẹ̀ wọn. Ẹ̀yin tẹ́ pè mí tẹ́lẹ̀ tẹ́ bá rí mi pè padà kí n sáré pìkẹ́ kí n tó máa lọ. Jẹ́ ń pẹ́ ní padà fúnra mi. Dẹ́nẹ́lẹ́nu ẹ̀ bá ti pìkẹ́ ajẹ́pọ́n bí sí nù. Hello. Hello, Baba Awikonko. Yes, sir. Hello, sir. Mo wà pẹ̀lú yín, sir. Tí mo tiẹ̀ láìkí yín fún ni pé ẹ ti máa ń rí nǹkan ahead. Mo tó fẹ́ pẹ̀yìn tí Mufti Iwo dálẹ̀ ni mo ń dúró dè. Bẹ́ẹ̀ni. Èmi ò mọ ohun tó jẹ́ nínú ìlú. Bóyá House of Rep ló wà o. Bóyá local government chairman ni o. Bóyá ẹ mọ̀. Wọ́n bá ń sọ pé Nàìjíríà ò kì í ṣèlú. Àwọn èèyàn máa ń bú àwọn tó sọ bẹ́ẹ̀. Ìyá rẹ̀ ṣègbà pé Nàìjíríà ò kì í ṣèlú ni o. Nàìjíríà ò kì í ṣe ìlú. Ọlọ́run. Wọ́n kàn kó àwọn ẹranko jọ síbi kan. Wọ́n kálukú kan ṣe lè tó yẹn. Ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Nàìjíríà ò kì í ṣe ìlú. Ẹni tó jẹ́ pé àárín gbogbo bọ́n ṣe ọ̀rọ̀ tí kò kàn nígbà ogun Israel pẹ̀lú àwọn Palestine. Àárín tó lọ mú máàṣì lórí flag àwọn Palestine. Ìlú yẹn ló náà fẹ́ dá security lẹ̀. Ṣèrí àyẹn ni wọ́n ń dọ́gbọ́n wọ́n ń wá ọgbọ́n láti fi gbé ṣèrí àyẹn wọlé. Ọ̀nà tó fẹ́ gbà nìyẹn. Ṣé bí ẹ̀dí gbàgbé pé Israel police wà ní north ni. Ó wà bẹ́ẹ̀. Ìtàn náà fẹ́ ṣe nìyẹn. Bẹ́ẹ̀ni. Tí wọ́n fẹ́ ṣe nìyẹn. Tẹ̀lé gómìnà tó ń jó káàkiri tó ń dàbí àbàtì àlàpàyàn. Ara àwọn nǹkan tó yẹ kó ríran rí nìyẹn kò ríran rí. Ẹ mọ̀. Ìtọ́lọ́pàá ò lè ṣe. So Mufti Iwo ló máa wá ṣe iṣẹ́ tọ́lọ́pàá ló lè ṣe. Mufti ló máa wá tẹ̀lé wàá recruit àwọn èèyàn. Kí ni Mufti mọ̀? Who is he? Àwọn ọlọ́pàá tó gba training gan ò rí ṣe. Àwọn sọ́jà tó gba training ò tí ì rí ṣe.
wọn ò tí ì rí ṣe. olórí ẹ̀sìn ni ó wá ṣe báyìí. ní tó ń ṣẹlẹ̀ nìyẹn ó la fi sọ pé Africa generally wà lag behind. Ẹ wo agbọ́nìsì kan second command àwọn ISIS ní Africa tí wọ́n pa ní last week torí pé àwọn Amẹ́ríkà bá wọn dá sí àwọn Delta Force tí wọ́n ń lò níbi ló bá wọn dá sí tán fi bọ̀ fún ẹ̀ mú. Mufti Iwo náà fẹ́ dá security lẹ̀ gómìnà Ọ̀ṣun dẹ̀ wà ń bẹ̀ wọ́n dẹ̀ ń pe gómìnà Ọ̀ṣun ní chief security officer of the state ó dẹ̀ dákẹ́. Èmi náà ti yẹn ti máa ń rí nǹkan ahead ẹ máa rí pé kíní yẹn ó máa transform bó ṣe máa ibi tó ń lọ nìyẹn náà ọgbọ́n náà fi wọlé. nígbà tó bá tó gbé sàríà ní ń bọ̀ ẹ ti yarí ẹ ti máa pariwo. wọ́n á pè ní sàríà bẹ́ẹ̀ ni. ẹ máa bọ́ sí sàríà báyìí àwọn èèyàn nílé sọ̀rọ̀ ló máa wọlé táwọn èèyàn lára. bẹ́ẹ̀ ni sà God bless you sàmì ní wáyé tí o. ẹnìkan pè mí láti Italy ẹnìkan sì ń pè mí láti Germany tí n bá rí méjèèjì ń gbà kí n máa lọ mi kì í fẹ́ mísì kọ́ọ̀lù kankan because máa ní different opinion bẹ́ẹ̀ and that is the beauty of calling, that is the beauty of the program. Ká má dá ṣe ká fáwọn ọ̀jọ̀gbọ́n láàyè láti bá wa dá sí. So Mr. Kẹ́hìndé láti Italy tẹ́ bá rí mi pè padà máa pìkẹ́ tàbí kémi gangan pè mí padà. Nọ́mbà tó pè mí láti Germany yẹn nìkan ni mẹ́rin tó ń pè mí. Hello sir. Ẹ káalẹ́ sir. Yàrá sà bá mi. Ṣé wàá pa? Yàrá sà. Pé ètò. Ṣé ẹ sì wà lórí ètò? Bẹ́ẹ̀ni náà ló jẹ́ kí n pè yín. Èmi náà ní kí n dá díẹ̀ sí ètò ni ọmọ ojúlówó ọmọ ọkọ̀ ìlú Ìwó ni mí. Wow. Yàrá sà pé ẹ ṣeun gan. God bless you. Àbọ̀lọ́ yóò máa bá yín. Àmín. Ẹbí tara yín. Àmín. Àmọ́ gbádùn yín. God bless you. Ẹ ṣeun gan o. Yes sir. Ṣé rí nípa ọ̀rọ̀ ètò ààbò tí Mufti Iwo tí wọ́n ní ó dá sílẹ̀ yẹn àbọ̀ fẹ́ dá sílẹ̀. Ó ti dálẹ̀ o. Ó ti dálẹ̀. Mo ní àwọn ẹ̀gbọ́n àbúrò tí ń béèrè lọ́wọ́ wọn tí ń sọ pé kí wọ́n ṣèwádìí bí wọ́n bá ṣe ṣe. Ó yé mi. Alright sir. Torí gbogbo nǹkan ni mo máa ń béèrè lọ́wọ́ wọn tí wọ́n sì máa ń fún mi ní ojútùú gbogbo rẹ̀. Nítorí wípé ètò ààbò tí Mufti fẹ́ dá sílẹ̀ sí Ìwó yẹn ètò ààbò yẹn wọ́n fẹ́ fi máa tẹ ẹ̀tọ́ àwọn èèyàn lójúmọ́lẹ̀ ni. Iná ni wọ́n dá ètò ààbò yẹn lẹ́fọ̀ọ́ kì í ṣe ti torí nǹkan mìíràn. wọ́n fi máa kọjú ìjà sáwọn oníṣẹ̀ṣe. Wọ́n fi máa kọjú ìjà sáwọn oníṣẹ̀ṣe sáwọn èèyàn. Àsìkò wà ń bọ̀ fúngbà díẹ̀ náà ló kù. Ní tí mo fẹ́ ìgbésẹ̀ tí àwa gan fẹ́ gbé ní Ìwó ìgbésẹ̀ tó ṣe wípé ṣé tí ẹ ṣe tèmi ni àsìkò náà ń bọ̀. All right baba, God bless you sir. Yes sir. So ẹ ra sir. Sorry. Okay now. Okay, tó ń pè láti Germany yẹn ń pè directly ni. Ẹ pè sórí WhatsApp. Oh. Hello sir. Hello, mo wà pẹ̀lú yín náà. Ẹ lè gbọ́ mi bẹ́ẹ̀ yẹn. Orí fóònù lẹ ti máa gbọ́ mi kì í ṣe bí tẹ́ ti ń wò mí yẹn lẹ ti máa gbọ́ mi. Wá ìlàkàndọ̀ra Ogonko. Bá wí tòní tọ̀la kẹ́ni mọ́ni òní torí ẹ̀kọ́ jáwọ́. Ìjọba ṣòfin kọ̀rọ̀ ìkàkọ̀sẹ́ tí ó ṣòfin àjẹ́. Ní tèmi mọ̀ ní wípé kí n wá ta yín lólobó pé ó ń rúgbó bọ̀ o. Nígbà tí a bá ti fi ajá sọdẹ omi ìkúrú ti tẹ̀yìn ní fanfa. Ìgbà tó bá ti di pa àfológbò sọ́lé ọ̀ràn ti ń bọ̀ o. Àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o. Ọlọ́run ní fi wá fọ̀tà mú, Ọlọ́run sì ní fi wá fọ̀tà yọ. Hello sir. Hello. Yes sir. Ẹ lè gbọ́ mi pẹ̀lú bí tẹ́ ti ń wò mí yẹn fóònù lẹ fi máa gbọ́ mi sir. Ẹ má bínú mi nílé pé kọ́ yẹn. Tẹ́ ẹ bá ti pè mí ẹ máa kúrò níbi tẹ́ ẹ ti ń wò mí. À ń stream live ni ó máa delay kò lè bára wọn mu láíláí. So fóònù lẹ fi gbọ́ mi ẹ máa kúrò nídìí tẹ́ fi ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí gangan
kò lè bára mu ẹ lè dúró de tí mo fẹ́ sọ ń bẹ̀ kẹ́ tó sọ̀rọ̀ ó máa delay mi ní wáyé tì tó bá di lọ́jọ́ mi ìbẹ̀ ṣe máa pè nìyẹn. God bless you sir. ẹ like follow page mi lórí Facebook ẹ má gbàgbé o ẹ̀kọ́ èdè Yorùbá wa yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹfà lágbára Ọlọ́run kò sí ìdádúró kò sí ìfàlọ́wọ́ sẹ́yìn àwọn èèyàn tí ń forúkọ ọmọ wọn lẹ̀ ẹ̀yin náà gbìyànjú ẹ wá forúkọ ọmọ tí ń sílẹ̀ Amẹ́ríkà lè wà ní Canada lè wà ní London lè wà ní ibikíbi tẹ́ bá wà káàkiri àgbáyé ẹ̀yin náà láǹfààní láti forúkọ ọmọ yín sílẹ̀ fún èdè àti àṣà Yorùbá tó dúró ore tẹ́ bá mọ̀ wípé Awikonko kúnjú òṣùwọ̀n ó lè kó àwọn ọmọ wa ó lè mọ káwọn ọmọ wa lè rí nǹkan jàǹfààní látara rẹ̀ ẹ wá forúkọ ọmọ yín sílẹ̀ +234 904 851 9362 +234 904 851 9362 +234 904 851 9362 WhatsApp number mi nù ibẹ̀ náà ni kẹ́ ti bá mi sọ̀rọ̀ fún àlàyé kíkún lórí ẹ̀ ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi náà Onídèmọdé TV níbi tá a ti ń ṣe Onídèmọdé game show. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ like follow page mi lórí Facebook Awikonko television àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o fún bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp lẹ́ẹ̀kan sí +234 904 851 9362 +234 904 851 9362. Ibi ò ní bà wá ìmànújẹ́ ò ní kàn wá wọn ò ní jí wa gbé wọn sì ní jí alọ́mọ gbé kéwékéwé ayé ò ní kó alọ́mọ òun ṣàgbàṣàgbà ò ní sàwá àdúrà tá a máa ń gbà láti kékeré nu kéwékéwé ti kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ o ṣàgbàṣàgbà ti sá ọ̀pọ̀lọpọ̀ àgbà yà mò ń bọ̀ látòṣogbo lónìí mo rí táwọn èèyàn tó ń du sọ́ọ̀lẹ̀ wọ̀ mọ́tò Camry tó ní tíntẹ́ẹ̀dì àwọn èèyàn tó ń dùn ún wọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kí ẹ̀mí wa ó máa ṣe pàtàkì sí wa o mò ń bẹ̀ wá ni o ẹ jẹ́ kí ẹ̀mí wa máa ṣe pàtàkì sí wa o wọ mọ́tò Camry tó ní tíntẹ́ gíláàsì níbi déédéé aago 6 kọjá eléyìí ń lágbára díẹ̀ o Ọlọ́run tọ́lọ́run bá ti ń sọ wa ẹ jẹ́ káwa náà gbìyànjú láti máa ṣọ́ra wa o ẹ má bínú o àrọ wà ní o. God bless you all. Ó dàárọ̀ òun ayọ̀ lásùn àní tójú ohun dojúrú. I love you all.